Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo gist tèmi ò ní pé wọ́n ní àwọn elders wọ́n ránṣẹ́ pé kábíyèsí o nípa nǹkan tí ó máa ṣẹlẹ̀ láti mú Queen Naomi padà wá sí inú palace. Wọ́n ní kábíyèsí dẹ̀ lọ, wọ́n lọ yọjú sí wọn. Wọ́n ní nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí ò ní pé ìgbà wo ni Queen Naomi máa padà wá sí inú palace. Wọ́n ní láti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe pátápátá nítorí pé ó ní àwọn ìgbésẹ̀ kan tó yẹ kí wọ́n gbé. Wọ́n ní kábíyèsí ní ṣe bí wọ́n ti wà lẹ́nu ẹ̀. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kábíyèsí dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ̀ pé àwọn fẹ́ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn dẹ̀ dúpẹ́ pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn wípé àwọn fẹ́ kán mọ̀ pé kò lè mú ibi àti ìdààmú wá láti jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace pé ayọ̀ ló máa mú wá wípé torí Queen Naomi wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ní ìtẹríba. Wọ́n ní kábíyèsí ní àwọn rọ̀ wọ́n wípé kí àwọn ṣe ojúṣe àwọn kí àwọn elders yìí náà dẹ̀ ṣe ojúṣe wọn kí ìyàwó àwọn àti ọmọ àwọn lè padà wá sí inú palace. Wọ́n ní ìkan nínú àwọn elder yìí wọ́n náà dìde wọ́n náà dẹ̀ ń bi kábíyèsí wípé kí ló dé tó jẹ́ pé àwọn ṣì ń rí àwọn olórí kiri inú palace. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún wọn pé àwọn ti bá wọn sọ̀rọ̀ wípé wọn ò ní wá sí inú palace mọ́ ní ìgbà tí Queen Naomi bá padà wá sí inú palace àfi tí ó bá jẹ́ pé wọ́n ní function àti event èyí tó yẹ kán wá ṣe. Ìpè gbogbo wọn ilé tí àwọn rà fún wọn ibẹ̀ ni wọ́n máa wà. Ibẹ̀ dẹ̀ ni wọ́n ti máa ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olórí. Ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n bá ní nǹkan ṣe nínú palace wọ́n máa wá. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí a jọ wọ inú gist ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lẹ́kọ̀ọ́ àti ní ẹ̀yìn odi ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí náà ti wà ní outside the palace pé wọ́n kàn máa ń wá ṣe àwọn ojúṣe wọn ní inú palace kábíyèsí ni nítorí pé kábíyèsí ti fi dá wọn lójú wípé àwọn ò fẹ́ kí wọ́n máa wá sí inú palace àfi tó bá jẹ́ pé àwọn ránṣẹ́ pé wọ́n àbí wọ́n ní nǹkan tí àwọn fẹ́ kàn ṣe. Ìpè nítorí pé àwọn ò ní fẹ́ kàn máa gbé iṣẹ́ mi pé a sọ fún yín pé there was a time tí kábíyèsí yọ àwọn ilẹ̀kùn wọn nítorí pé àwọn kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ lọ. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly ó ní wípé kábíyèsí ti fi dá àwọn elders lójú wípé àwọn olórí yìí wọ́n máa dúró sí ilé ibi tí àwọn rà fún wọn. Nínú àwọn olórí tó kù àwọn méjì tó kù tó jẹ́ pé wọ́n ń fún kábíyèsí ń wàhálà náà ni àǹtí M àti R. Ṣùgbọ́n ó dàbí ẹni pé kábíyèsí
wọ́n sì ń fi ọ̀rọ̀ wọn pamọ́ síbì kan ni wọ́n tí ì ṣetán tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wọn síta. Ẹ̀yin èèyàn lé torí gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n ti kà sí wọn lẹ́sẹ̀ kò lóǹkà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o, wọ́n ní wọ́n ti ń prepare fún wá sí inú ààfin Queen Naomi. Ipe gbogbo àwọn olóyè náà ti ń gbáradì pátápátá, gbogbo ààfin náà ti tún ṣe, wọ́n ń retí queen wa láti padà wá sí inú palace. Ìgbà tá a gbọ́ gist àníkàmú wá fún yín ẹ̀yin aráalé. A dúpẹ́ fún ìdúró tì yín lórí channel wa, a dúpẹ́ fún etí tẹ́ fi ń gbọ́ wa, nítorí pé ẹ fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o. Ní agbára Ọlọ́run òkè òkè ló máa lọ. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.